Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́ tí ẹ̀ ń gbọ́ wa nínú ilé. Ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò, ẹ kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. A ó di alábùkún fún papọ̀ lórúkọ Jésù Kristi. Àmín. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí onírúurú ìjọ Ọlọ́run ń lò káàkiri gbogbo àgbáyé, bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà lábẹ́ ẹ̀ka ẹ̀kọ́ ìjọ náà. Orí ọ̀rọ̀ wa fún ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa tọ̀sẹ̀ yìí òun ni ìjọba àlàáfíà orílẹ̀-èdè mímọ́. Ìjọba àlàáfíà orílẹ̀-èdè mímọ́. À ń sì lọ lè kẹ́kọ̀ọ́ nínú ìwé Ẹ́kísódù orí 19 ẹsẹ̀ 14 àkọ́kọ́. Ẹ́kísódù orí 19 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 14. Ẹ́kísódù orí 19 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 14. Tí bíbélì yín bá wà lọ́wọ́ yín, ẹ ṣí, ẹ jẹ́ ká jọjọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà láti inú ìwé Ẹ́kísódù orí 19 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 nínú bíbélì mímọ́ ní èdè Yorùbá. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé ní oṣù kẹta tí àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíbítì tán, ní ọjọ́ náà gan-an ni wọ́n dé ijù Sínáì. Wọ́n sáà ti ṣí kúrò ní Réfédímù, wọ́n sì ti wá sí ijù Sínáì, wọ́n sì ti dó sí ijù náà. Níbẹ̀ ni Ísírẹ́lì sì dó sí níwájú òkè náà. Mósè sì gun òkè tọ̀ Olúwa Ọlọ́run lọ. Olúwa sì kọ sí i láti òkè náà wá wípé, báyìí ni kí ìwọ kí ó sọ fún ilé Jákọ́ọ̀bù, kó o sì wí fún àwọn ọmọ Ísírẹ́lì pé, ẹ̀yin ti rí ohun tí èmi ṣe sí àwọn ará Íjíbítì, àti bí mo ṣe rù yín ní apá ìyẹ́ ẹdì, tí mo sì mú yín tọ̀ ara mi wá. Ǹjẹ́ nísinsìnyí, bí ẹ̀yin bá fẹ́ gba ohùn mi gbọ́ ní tòótọ́, tí ẹ ó sì pa májẹ̀mú mi mọ́, nígbà náà ni ẹ̀yin ó jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ. Nítorí gbogbo ayé ni tèmi, ẹ̀yin ó sì máa jẹ́ ìjọba àlàáfíà fún mi àti orílẹ̀-èdè mímọ́. Ó sì fi gbogbo ọ̀rọ̀ wọ̀nyí lélẹ̀ níwájú wọn. Wọ̀nyí ni ọ̀rọ̀ tí ìwọ sọ fún àwọn ọmọ Ísírẹ́lì. Mósè sì wá, ó sì ránṣẹ́ pé àwọn àgbààgbà ènìyàn. Ó sì fi gbogbo ọ̀rọ̀ wọ̀nyí lélẹ̀ níwájú Olúwa, níwájú wọn tí Olúwa pa láṣẹ fún un. Gbogbo àwọn èèyàn náà sì jùmọ̀ dáhùn, wọ́n sì wí pé, ohun gbogbo tí Olúwa pa láṣẹ, ohun gbogbo tí Olúwa ni àwa ó ṣe. Mósè sì mú ọ̀rọ̀ àwọn èèyàn náà padà tọ̀ Olúwa lọ. Olúwa sì wí fún Mósè pé, wò ó, èmi tọ̀ ọ́ wá nínú àwọ̀ sánmọ̀ ṣúṣú, kí àwọn èèyàn kí ó lè gbọ́ nígbà tí mò ń bá ọ sọ̀rọ̀, kí wọn kí ó sì máa gbà ọ́ gbọ́ pẹ̀lú láéláé. Mósè sì sọ ọ̀rọ̀ náà fún àwọn èèyàn náà. Mósè sì sọ ọ̀rọ̀ àwọn èèyàn náà fún Olúwa. Mósè sì sọ ọ̀rọ̀ àwọn èèyàn náà fún Olúwa. Olúwa sì wí fún Mósè pé, tọ̀ àwọn èèyàn yìí lọ, kí o sì yà wọ́n sí mímọ́ ní òní àti ní ọ̀la, kí wọn kí ó sì fọ aṣọ wọn, kí wọn kí ó sì múra de ijọ́ kẹta. Nítorí ní ijọ́ kẹta Olúwa yóò sọ̀kalẹ̀ sórí òkè Sínáì ní ojú àwọn èèyàn gbogbo, kí ìwọ kí ó sì ṣagbára fún àwọn èèyàn yìí ká pé ẹ máa kíyèsí ara yín, kí ẹ má ṣe gun orí òkè lọ
kí ẹ má sì ṣe fọwọ́ ba etí rẹ̀. Ẹnikẹ́ni tó bá fọwọ́ kan òkè náà, pípa ni ní tòótọ́. Ọwọ́ kọ́wọ́ kan kò gbọdọ̀ kàn án, bí kò ṣe pé ká sọ ọ́ ní òkúta tàbí ká gún un pa ní tòótọ́. Ìbáà ṣe ẹranko, ìbáà ṣe ènìyàn, kì yóò là. Nígbà tí ìpè bá dún, kí wọn kí ó gun òkè lọ, kí wọn kí ó gun òkè wá. Mósè sì sọ̀kalẹ̀ láti orí òkè náà wá sọ́dọ̀ àwọn ènìyàn. Ó sì ya àwọn èèyàn sí mímọ́, wọ́n sì fọ aṣọ wọn. Mósè sì sọ̀kalẹ̀ láti òkè náà wá sọ́dọ̀ àwọn èèyàn. Ó sì ya àwọn èèyàn sí mímọ́, wọ́n sì fọ aṣọ wọn. Ẹsẹ̀ Bíbélì tá a ti ń kẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ yìí nù. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Ẹsẹ̀ ìwúrà wa, ẹsẹ̀ àtẹnumọ́, ẹsẹ̀ akọ orí, ẹsẹ̀ akọ ọkàn, ẹsẹ̀ mọ́nìgbàgbé wa lọ́sẹ̀ yìí. Òun ní abala kejì ẹsẹ̀ ìkarùn-ún àti abala àkọ́kọ́ ẹsẹ̀ ìkẹfà yẹn. Ìwé Ẹ́kísódù orí 19, abala àkọ́kọ́, abala kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti abala ẹsẹ̀ ìkarùn-ún àti abala àkọ́kọ́ ẹsẹ̀ ìkẹfà. Ẹ́kísódù orí 19, abala kejì ẹsẹ̀ karùn-ún àti abala àkọ́kọ́ ẹsẹ̀ ìkẹfà. Ẹ gbọ́ bó ti wí: nítorí gbogbo ayé ni tèmi, ẹ̀yin ó máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́. Ẹsẹ̀ láti rántí wa nù. Torí gbogbo ayé ni tèmi, ṣùgbọ́n ẹ̀yin ó máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́. Àwọn ọmọ Ísírẹ́lì lolúwa ló ń ṣèlérí yìí fún. Lẹ́ẹ̀kan sí, mo kí wa kó àbọ̀ sí inú oṣù tuntun, oṣù Ẹrẹ́nà, oṣù kẹta, 2024 ọdún àti ẹyọ 5 yìí, nínú èyí tí a máa kẹ́kọ̀ọ́ yìí ní ìsinmi àkọ́kọ́ nínú oṣù kẹta, tí í ṣe ọjọ́ kejì oṣù Ẹrẹ́nà, oṣù kẹta ọdún yìí. Ọlọ́run tó ti mú ẹ̀mí wa dé ìkóríta yìí nínú oṣù kejì yóò mú wa wọ oṣù kẹta náà. A ó sì lò ó fògo Ọlọ́run. Àlàáfíà rẹ̀ ò sì ní fi wá sílẹ̀. Ní oṣù kẹta yìí, ohun tí ó jẹ́ àkórí ọ̀rọ̀ wa fún gbogbo oṣù náà, òun ni tabanákù, ìrúbọ ètùtù. Tabanákù, ìrúbọ ètùtù. Àfojúsùn gbogbo ẹ̀kọ́ oṣù kẹta nìyẹn. Nínú oṣù kẹta yìí, òun la ó ti rí bí Ọlọ́run ṣe sọ àwọn ìsáǹsá ẹrú di ìjọba àlàáfíà àti orílẹ̀-èdè mímọ́. Nínú oṣù kẹta yìí la máa rí bí Ọlọ́run ṣe sọ àwọn ìsáǹsá ẹrú kan tó sọ wọ́n di ìjọba àlàáfíà àti orílẹ̀-èdè mímọ́. Ìdí nìyẹn fún ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù náà tí orí ọ̀rọ̀ wa fi jẹ́ ìjọba àlàáfíà, orílẹ̀-èdè mímọ́. Àwọn ọmọ Ísírẹ́lì ti ṣẹrú ní ilẹ̀ Íjíbítì fún 430 ọdún àtẹyọ 10, 430 years làwọn ọmọ Ísírẹ́lì fi ṣẹrú ní ilẹ̀ Íjíbítì. 430 ọdún àtẹyọ 10 ni wọ́n fi ṣẹrú nílẹ̀ Íjíbítì. Àkọsílẹ̀ èyí tá a rí nínú ìwé Ẹ́kísódù orí 12 ẹsẹ̀ 40 àti 41. Ṣùgbọ́n nípa iṣẹ́ agbára Ọlọ́run látọwọ́ Mósè, a tú wọn sílẹ̀ kúrò lóko ẹrú Íjíbítì, wọ́n sì lọ sí ilẹ̀ ìlérí. Wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò àti máa lọ sí ilẹ̀ ìlérí. Ní oṣù kẹta tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ni wọ́n dé orí òkè tá à ń pè ní òkè Sinai. Òkè yìí náà a tún máa tún pè ní òkè Ọlọ́run. Ní oṣù kẹta tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò tọ́lọ́run bẹ̀rẹ̀ sí í mú wọn jáde kúrò ní Íjíbítì, ní oṣù kẹta ìrìn àjò wọn láti Íjíbítì ni wọ́n dé orí òkè tá à ń pè lókè Sinai, tá a tún pè ní òkè Ọlọ́run. Àkọsílẹ̀ yìí tí ẹsẹ̀ méjì àkọ́kọ́ nínú ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó fìdí rẹ̀ múlẹ̀. Lórí òkè tá à ń pè lókè Sinai yìí o,
ibẹ̀ wá ni Mósè ti bá Ọlọ́run pàdé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ibẹ̀ lọ́lọ́run ti pe Mósè, ibẹ̀ lọ́lọ́run ti gbé iṣẹ́ lé Mósè lọ́wọ́ pé lọ ṣáájú àwọn ènìyàn Ísírẹ́lì kúrò ní ilẹ̀ Íjíbítì. Àkọsílẹ̀ èyí tá a ní lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé Ẹ́kísódù orí 3. Ọlọ́run gbà tó wá ṣèlérí yẹn fún Mósè, tọ́lọ́run bá tó ń pe Mósè nínú orí 3 ìwé Ẹ́kísódù. Ọlọ́run wá ṣèlérí kan fún Mósè nígbà náà lọ́hùn-ún. Àkọsílẹ̀ èyí tí a ní nínú ìwé mímọ́, Ọlọ́run ṣèlérí fún un wípé lórí òkè yẹn yóò kó àwọn ọmọ Ísírẹ́lì wá, wọ́n wá pàdé òun. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n sì ń tẹ̀síwájú nínú ìrìn àjò wọn lọ sí orí òkè náà. Wọ́n sì dé orí òkè náà ní àlàáfíà. Ẹ̀kọ́ yìí ó wá sí ní orí òkè yìí tí wọ́n dé ní àlàáfíà yìí, ibẹ̀ wá lọ́lọ́run ti sọ àwọn ìsáǹsá ẹrú di orílẹ̀-èdè mímọ́. Ibẹ̀ ni Ọlọ́run ti sọ àwọn ìsáǹsá ẹrú di ìjọba àlàáfíà, èyí tí à ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí. A sì pín ẹ̀kọ́ náà sí ọ̀nà 3. Abala àkọ́kọ́ rẹ̀ la pè ní Ọlọ́run rán Mósè létí àwọn iṣẹ́ rẹ̀ àtẹ̀yìnwá. Ọlọ́run rán Mósè létí àwọn iṣẹ́ rẹ̀ àtẹ̀yìnwá. Èyí ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 4 àkọ́kọ́ ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, Ẹ́kísódù orí 19 ẹsẹ̀ 1 sí 4 1-4. Nínú Ẹ́kísódù orí 19 ẹsẹ̀ 1 sí 4 yìí ni àwọn ọmọ Ísírẹ́lì dé orí òkè tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, orí òkè Sinai, nígbà tó pé oṣù 3 gẹ́rẹ́gẹ́ tí wọ́n kúrò ní Íjíbítì. Ẹ má ṣe gbàgbé bí mo ṣe sọ ṣáájú, lórí òkè yìí gan lọ́lọ́run ti pe Mósè. Lórí òkè yìí lọ́lọ́run ti gbé iṣẹ́ lé Mósè lọ́wọ́. Ìgbà tọ́lọ́run sì ń gbéṣẹ́ lé Mósè lọ́wọ́ lórí òkè yìí, Ọlọ́run ṣèlérí kan fún Mósè, èyí tí ó wá sí ìmúṣẹ nínú ẹ̀kọ́ wa yìí. Kí ni ìlérí náà tọ́lọ́run ṣe fún Mósè nígbà tí ń pè é? Ẹ jẹ́ á sáré lọ wò ó nínú orí 3 ìwé Ẹ́kísódù ẹsẹ̀ 12. Orí 3 ìwé Ẹ́kísódù ẹsẹ̀ 12, ìwé mímọ́ ní ó sì wí pé, ìyẹn ni Ọlọ́run sì wí pé, ní tòótọ́ èmi ó wà pẹ̀lú rẹ, ìyẹn ni Mósè, èmi ó wà pẹ̀lú rẹ. Èyí ni yóò ṣe àmì fún ọ pé èmi ni ó rán ọ. Nígbà tí ìwọ bá mú àwọn èèyàn náà láti Íjíbítì wá, ẹ̀yin ó sìn mí lórí òkè yìí. Nígbà tó bá mú àwọn èèyàn tí mo ní ọ lọ kó ní Íjíbítì, ńgbà ó bá mú wọn dé, ẹ sìn mí lórí òkè yìí. Nígbà tọ́lọ́run ń pe Mósè lórí òkè Sinai nínú orí 3 ìwé Ẹ́kísódù, ìlérí tọ́lọ́run ṣe fún Mósè nìyẹn. Ọlọ́run sì mú ìlérí yẹn ṣẹ, ó ti Mósè lẹ́yìn. Mósè sì kó àwọn ọmọ Ísírẹ́lì láti Íjíbítì wá, àwọn ìsáǹsẹ́ ẹrú tí ń sá kúrò ní Íjíbítì, ó sì kó wọn dórí òkè t'Olúwa ní wọn ó ti sin òun. Ìgbà tó wá kó wọn dórí òkè t'Olúwa ní wọn ó ti sin òun yẹn, nínú orí 19 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ẹsẹ̀ 1 sí 2, ìgbà yẹn lọ́lọ́run wá rán Mósè létí pé kó rán àwọn ọmọ Ísírẹ́lì létí ohun ríbíríbí tóun ti ṣe nínú ayé wọn, láti tú wọn sílẹ̀, láti dá wọn ńdè, láti sọ wọn dòmìnira lóko ẹrú Íjíbítì. Tẹ́ bá wo ẹsẹ̀ 3 àti 4 ìwé ẹgbọ́n t'Olúwa wí. Mósè sì gòkè tọ̀ Ọlọ́run lọ. Olúwa sì kọ sí i láti òkè náà wá pé, báyìí ni kí ìwọ kí ó sọ fún ilé Jákọ́bù, kí o sì wí fún àwọn ọmọ Ísírẹ́lì pé, ẹ̀yin ti rí ohun tí mo ṣe sí àwọn ará Íjíbítì, àti bí mo ṣe rù yín ní apá ìyẹ́ idì, tí mo rù yín ní apá ìyẹ́ idì, tí mo sì mú yín tọ̀ ara mi wá. Níhìn Ọlọ́run rán Mósè àtàwọn ọmọ Ísírẹ́lì létí bó ṣe rù wọ́n ní apá ìyẹ́ idì, tí ó sì mú wọn tọ̀ ara rẹ̀ wá. Ẹnìkan wá béèrè pé bó l'Olúwa ṣe rù wọ́n lápá ìyẹ́ idì? Ṣé ẹ rí ẹyẹ idì nínú ìwé mímọ́? Ó ń sàmì nǹkan méjì. Ẹyẹ idì nínú ìwé mímọ́
ó ń sàmì nǹkan méjì tó jẹ́ àbùdá ẹyẹ idì. Àbùdá ẹyẹ idì ni pé ó sáré, ó jẹ́ ẹyẹ tó sáré, speed. Àbùdá kejì ni pé ó jẹ́ ẹyẹ tó lágbára. Nítorí náà nínú ìwé mímọ́ ẹyẹ idì máa ń sàmì agbára, ó sì máa ń sàmì ìyára. Ẹyẹ idì yára nínú eré sísá, bẹ́ẹ̀ ni ó sì ní agbára. Torí náà nígbà tọ́lọ́run sọ pé mo rù yín ní apá ìyẹ́ idì, ní tọ́lọ́run sọ ni pé nínú ìyára mi, nínú agbára mi, mo tú yín sílẹ̀ nínú ìdè àwọn tó lágbára jù yín lọ, nínú ìdè àwọn ará Íjíbítì. Síbẹ̀ òmìnira tọ́lọ́run wá fún wọn yìí kúrò lóko ẹrú Íjíbítì kì í ṣòmìnira èmi mọ́lápá mi bọ́ bá lè já ọjà, kì í ṣòmìnira láti ṣe bó ti wù wọ́n, ṣùgbọ́n òmìnira láti ṣe ìfẹ́ Ọlọ́run. Torí náà Ọlọ́run sọ nínú gbólóhùn tó parí ẹsẹ̀ ìkẹrin yẹn pé mo mú yín tọ̀ ara mi wá. Òmìnira láti ṣe ìfẹ́ Ọlọ́run ni, torí pé ní Olúwa ó sọ wọ́n di ti ara rẹ̀. Ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó kó ń bẹ́ẹ̀ nìkan ó béèrè wé, ńgbà tí Olúwa wá mú wọn wá sọ́dọ̀ ara rẹ̀, kí lolúwa ń béèrè lọ́wọ́ wọn? Kí sì ni Olúwa ní lọ́kàn láti fi wọ́n ṣe? Kí lolúwa mú wọn sátọ́dọ̀ ara rẹ̀ fún? Abala kejì àti ẹ̀kẹta ẹ̀kọ́ wa ni yóò tàn mọ́lẹ̀ kedere sí àwọn ìbéèrè tí mo béèrè yẹn. Ìyún ló sì sún wa sí abala kejì ẹ̀kọ́ yìí, èyí tá a pè ní Ọlọ́run béèrè fún ìgbọ́ràn. Ọlọ́run béèrè fún ìgbọ́ràn. Èyí ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ ìkarùn-ún sí ìkẹjọ ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́. Ẹ́kísódù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkarùn-ún sí ìkẹjọ òun labala ẹ̀kọ́ wa tá a pè ní Ọlọ́run béèrè fún ìgbọ́ràn. Lẹ́yìn tí Olúwa ti rán àwọn ọmọ Ísírẹ́lì létí bó ṣe mú wọn kúò ní ìyára rẹ̀, nínú agbára rẹ̀, bó ṣe gbà wọ́n lọ́wọ́ àwọn tó lágbára jù wọ́n lọ, Ọlọ́run wá bá àwọn ọmọ Ísírẹ́lì dá májẹ̀mú, ó sì béèrè àwọn ojúṣe kan lọ́wọ́ wọn nínú àwọn àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú wọn. Kí lọ́lọ́run béèrè lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì láti bá wọn ní àjọṣepọ̀? Nǹkan àkọ́kọ́ tọ́lọ́run béèrè lọ́wọ́ wọn ló wà ní abala àkọ́kọ́ ẹsẹ̀ ìkarùn-ún tí abala kejì ẹ̀kọ́ wa yìí ti bẹ̀rẹ̀. Nǹkan àkọ́kọ́ tọ́lọ́run béèrè lọ́wọ́ wọn ni ìgbọràn pátápátá. Ìgbọràn tí kìí ṣe ìgbọràn láàbọ̀. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkarùn-ún yẹn, abala àkọ́kọ́ rẹ̀, ìwé mímọ́ ní ǹjẹ́ nísinsìnyí bí ẹ̀yin bá fẹ́ gba ohùn mi gbọ́ ní tòótọ́, bí ẹ̀yin bá fẹ́ gba ohùn mi gbọ́ ní tòótọ́, èyí ò ní pé bẹ́yìn ó bá gbọ́ràn sí mi lẹ́nu pátápátá. Nǹkan àkọ́kọ́ tọ́lọ́run béèrè nínú àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì ní abala kejì ẹ̀kọ́ yìí, òun ni gbọ́ràn pátápátá. Ọlọ́run kì í gba ààbọ̀ ìgbọ́ràn. Ẹnìkan nínú Bíbélì tó ní ààbọ̀ ìgbọ́ràn tó sì já lójú, òun ni ọba Sọ́ọ̀lù. Àkọsílẹ̀ èyí tá a ní nínú ìwé Sámúẹ́lì kínní orí 15. Ọlọ́run rán pé kó lọ kó pa àwọn ará Ámẹ́lékì pátápátá, àtọba àti ìjòyè àtèèyàn àtẹranko. Sọ́ọ̀lù sì gbọ́ràn, ó lọ ó pa wọ́n. Ó pa 99 àti ààbọ̀ tàbí jù bẹ́ẹ̀ pàápàá lọ. Ìtòsẹ́kù ń bẹ òtáàbọ̀ ẹyọ kan. Ṣùgbọ́n ńgbà tó dé, ẹni tọ́lọ́run lò láti ránṣẹ́ yìí, wòlíì Sámúẹ́lì, ó ń bi léèrè, ó gbọ́ràn sọ́lọ́run? Ó ló ń gbọ́ràn. Ẹgbọ́n tó sọ nínú ìwé Sámúẹ́lì kínní ẹsẹ̀ 20 orí 15 ẹsẹ̀ 20 àti 21. Ẹgbọ́ ọ̀rọ̀ Sọ́ọ̀lù sì wí fún Sámúẹ́lì pé nítòótọ́ èmi gba ohùn Olúwa gbọ́,
èmi sì ti lọ sí iṣẹ́ sí ọ̀nà tí Olúwa rán mi, èmi sì ti mú Ágágì ọba Amẹ́lékì wá, èmi sì ti pa àwọn ará Amẹ́lékì run, ṣùgbọ́n àwọn ènìyàn náà ti mú nínú ìkógun àgùntàn, màálù, pàtàkì nǹkan wọn nì tí a bá parun láti fi rúbọ sí Olúwa Ọlọ́run rẹ ní Gígálì. Ó gbọ́ràn ṣùgbọ́n kò gbọ́ràn tán. Ẹ wá gbọ́ ohun tí Sámúẹ́lì fi dá lóhùn nínú ẹsẹ̀ 22. Sámúẹ́lì sì wí pé, Olúwa wa ní inú dídùn sí ọrẹ sísun àti ẹbọ, bíi pé kí a gba ohùn Olúwa gbọ́. Kíyèsí, ìgbọ́ràn sàn jẹbọ lọ, ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ. Sọ́ọ̀lù gbọ́ràn, pa gbogbo àwọn èèyàn yẹn run, ó run wọ́n dé ìdá ẹyọ kan ó dín ní 100 àtààbọ̀. Ààbọ̀ tó kù kò bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, tó mú jàmbá bọ́ lọ́wọ́ rẹ̀, tó fàjọba ya lọ́wọ́ rẹ̀ nù. Ọlọ́run kì í gbà àbọ̀ ìgbọràn. Torí náà ní nǹkan àkọ́kọ́ tọ́lọ́run béèrè lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì, tí ń sì ń béèrè lọ́wọ́ gbogbo àwọn tó gbà á gbọ́ lónìí, ó ní ìgbọràn pátápátá. Complete obedience, total obedience, full obedience. Nǹkan kejì tọ́lọ́run béèrè lọ́wọ́ wọn nínú àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì, nínú ẹsẹ̀ 5 náà ní lábala kejì ẹsẹ̀ 5, Ọlọ́run béèrè wípé kí wọ́n pa májẹ̀mú òun mọ́. Kí wọ́n pa májẹ̀mú òun mọ́. Ẹnìkan béèrè pé kí là ń pè májẹ̀mú, kí ni májẹ̀mú rẹ̀? Májẹ̀mú òun ni ìmùlẹ̀, májẹ̀mú òun ni àdéhùn, májẹ̀mú ni àjọṣepọ̀ láàrin èèyàn méjì tàbí mẹ́ta tí ò gbọ́dọ̀ yẹ̀, tá a gbọ́dọ̀ dà. Ẹni nínú ìwé mímọ́, ẹni tó bá dalẹ̀ májẹ̀mú, tó dalẹ̀ ìmùlẹ̀ yìí, tó dalẹ̀ májẹ̀mú, ikú ni máa gbẹ̀yìn ẹ̀, ikú nìdájọ́ ẹ̀. Abálájọ táwọn bàbá wa ńlẹ̀ Yorùbá fi wí pé ẹni ọba dalẹ̀ yọ balẹ̀ lọ. Májẹ̀mú tọ́lọ́run bá àwọn ọmọ Ísírẹ́lì dá lórí òkè Sínáì, ó jẹ́ èyí tó béèrè àwọn ojúṣe kan lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì, tí ó sì mú àwọn mùdùnmúdùn kan lọ́wọ́ fún àwọn ọmọ Ísírẹ́lì. Ó mú àwọn àbùkún kan lọ́wọ́ fún àwọn ọmọ Ísírẹ́lì. Ọlọ́run ń béèrè nǹkan méjì: ìgbọ́ràn pátápátá àti pípa májẹ̀mú mọ́. Nǹkan méjì tọ́lọ́run ń béèrè lọ́wọ́ wọn. Ọlọ́run sì ṣèlérí àwọn àbùkún tí ó tẹ̀lé, àwọn àjẹmọ́nú tí ó tẹ̀lé, àwọn mùdùnmúdùn tí ó tẹ̀lé. Kí làwọn mùdùnmúdùn náà? Àkọ́kọ́ rẹ̀ nínú ẹsẹ̀ 5 náà ló wà, abala tó gbẹ̀yìn ẹsẹ̀ 5. Ọlọ́run ní tí wọ́n bá gbọ́ràn pátápátá, tí wọ́n sì pa májẹ̀mú tó ń bá wọn dá mọ́, ó ní wọn ó jẹ́ ìṣúra fóun. Wọn ó jẹ́ ìṣúra fóun. Ẹ wo abala tó gbẹ̀yìn ẹsẹ̀ 5. Nígbà náà ni ẹ̀yin ó jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ, torí gbogbo ayé ni tèmi. Nígbà tí ẹ̀yin bá gbọ́ràn pátápátá, tí ẹ sì pa májẹ̀mú mi mọ́, mùdùnmúdùn àkọ́kọ́ tọ́lọ́run láwọn ọmọ Ísírẹ́lì ó jẹ́ ni pé wọn ó jẹ́ ìṣúra fóun. Wọn ó jẹ́ ìṣúra fóun láàrin onírúurú èèyàn tó wà láyé, torí pé gbogbo ayé ni ti tòun. Ìlérí pé wọ́n jẹ́ ìṣúra fóun yìí, ó ya àwọn ọmọ Ísírẹ́lì sọ́tọ̀ láàrin ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn tí ń bẹ nínú ayé. Ìlérí yìí ó sọ wọ́n di ti Ọlọ́run, ó fún wọn lórí ọ̀fẹ́ àjọṣepọ̀ tó jinlẹ̀ ju ti irú ìran ènìyàn yòókù lọ nínú ayé. Mùdùnmúdùn kejì tọ́lọ́run ní wọn ó jẹ́ tí wọ́n bá gbọ́ràn, tí wọ́n sì pa májẹ̀mú mọ́, òun ni pé wọn ó jẹ́ ìjọba àlùfáà fún òun. Nínú ẹsẹ̀ 5 sí 6, nínú ẹsẹ̀ 6 náà ló wà.
wọn ó jẹ́ ìjọba àlùfáà fóun. Ní abala tó gbẹ̀yìn ẹsẹ̀ ìkarùn-ún, ó ní gbogbo ayé ni tèmi, ẹ̀yin ó sì jẹ́ ìjọba àlùfáà fún mi. Èyí ò ní pé ẹ̀yin ó jẹ́ alárinà láàrin èmi àti gbogbo èèyàn tó kù nínú ayé. Ìlérí kejì tọ́lọ́run ṣe nù, ẹ jẹ́ ìjọba àlùfáà fún mi. Èyí ò ní pé nípasẹ̀ ẹ̀yin ní gbogbo ènìyàn tó kù láyé ni wọn ó fi mọ́ ní àjọṣepọ̀ pẹ̀lú mi. Ìlérí ẹlẹ́ẹ̀kẹta, mùdùmùdù ẹlẹ́ẹ̀kẹta, ìbùkún ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́run ni wọ́n jẹ́ tí wọ́n bá gbọ́ràn tí wọ́n sì pa májẹ̀mú mọ́. Nínú ẹsẹ̀ ìkẹfà náà ló wà. Olúwa ní wọn ó di orílẹ̀-èdè mímọ́. Nínú ẹsẹ̀ ìkẹfà, àti orílẹ̀-èdè mímọ́. Èyí tí wọ́n fi hàn wá wípé láàrin gbogbo orílẹ̀-èdè àgbáyé, Ísírẹ́lì yóò jẹ́ orílẹ̀-èdè kan ṣoṣo tí a yà sọ́tọ̀ fún ìlú Ọlọ́run. Orílẹ̀-èdè kan ṣoṣo tá a yà sọ́tọ̀ fún ìlú Ọlọ́run. Torí pé èdè Hébérù tá a túmọ̀ sí mímọ́ òun, kadosh, ní tí èdè yẹn túmọ̀ sí òun ni ohun tí a yà sọ́tọ̀ fún ìlú Ọlọ́run nìkan ṣoṣo. Nígbàtí Ọlọ́run wá ní wọ́n jẹ́ orílẹ̀-èdè mímọ́, tó túmọ̀ sí ni pé wọ́n jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ pé òun nìkan la yà sọ́tọ̀ fún Ọlọ́run. Ẹnìkan wá béèrè pé bó lọ̀bọ́ ṣe sorí tí náà kí ò ṣe. Ohun tó ṣẹlẹ̀ ni pé láti inú ìwé Genesis orí 12 ẹsẹ̀ 3 lọ́lọ́run ti ṣèlérí pé láti pasẹ̀ Abrahamu láti bùkún gbogbo ìdílé ayé. Nítorí náà ètò Ọlọ́run láti wá ya àwọn irú ọmọ Abrahamu ní ìsọ́tọ̀, òun ni láti mú ìlérí tó ṣe fún Abrahamu láti mú ṣẹ, láti ti pasẹ̀ irú ọmọ rẹ̀ gba gbogbo aráyé là. Ìdí nìyí tí Ọlọ́run fi yà wọ́n sọ́tọ̀ fún ìlò rẹ̀. Kí ló fẹ́ lò wọ́n fún? Ó fẹ́ lò wọ́n fún ìgbàlà gbogbo ayé. Mósè sì jíṣẹ́ gbogbo ohun tọ́lọ́run béèrè fún yìí àti àwọn àjẹmọ́nú tọ́lọ́run lóhun ó fún wọn yìí. Mósè jíṣẹ́ rẹ̀ nínú ẹsẹ̀ 7 ẹgbọ́n tí ìwé mímọ́ wí. Mósè sì wá, ó sì pe gbogbo àwọn àgbà àwọn ènìyàn, ó sì fi gbogbo ọ̀rọ̀ wọ̀nyí lélẹ̀ níwájú wọn tí Olúwa pa láṣẹ fún wọn. Kò fi kankan pamọ́, bẹ́ẹ̀ ni kò fi gbá kan bọ̀ kan nú. Bólúwa ti sọ bẹ́ẹ̀ ló wí fún wọn. Àwọn ènìyàn Ísírẹ́lì nígbà tí Mósè sì jíṣẹ́ yìí fún wọn, ìhà wo ni a kọ sí ntọ́lọ́run béèrè lọ́wọ́ wọn? Ẹsẹ̀ 9 tó jẹ́ ẹsẹ̀ tó gbẹ̀yìn abala kejì ẹ̀kọ́ wa yìí, ó sọ fún wa. Ǹjẹ́ wọ́n gbà láti ṣe ntọ́lúwa ń béèrè lọ́wọ́ wọn àbí wọn ò gbà? Ẹsẹ̀ 9 wí pé gbogbo àwọn ènìyàn náà sì jùmọ̀ dáhùn. Bí ìgbà tẹ́nìkan ṣoṣo ń sọ̀rọ̀, gbogbo àwọn èèyàn náà sì jùmọ̀ dáhùn. Wọ́n sì wí pé ohun gbogbo, ẹ gbọ́ mi dáadáa, ohun gbogbo tí Olúwa wí làwa ó ṣe. Ohun gbogbo tí Olúwa wí làwa ó ṣe. Ìdáhùn àwọn èèyàn sí tọ́lọ́run ń béèrè lọ́wọ́ wọn nù. Wọ́n ní ohun gbogbo t'Olúwa wí, àníyọ̀ kankan lẹ̀. Ìyẹn ò ní pé a gbọ́ràn pátápátá. Mósè sì mú ọ̀rọ̀ àwọn ènìyàn, ó mú padà tọlọ́run lọ. Ibi tí abala kejì ẹ̀kọ́ wa yìí tó parí sínú. Àwọn èèyàn pinnu bí ẹyọ kan bí wọ́n ṣe pọ̀ tó, wọ́n pinnu pé ohun gbogbo tí Olúwa wí làwa ó ṣe. Gbogbo ìlérí Ọlọ́run nínú ayé yìí ló mọ ní ojúṣe. Ìṣe èèyàn òun sì ní ká máa béèrè, Olúwa bàbá dìde, mú ìlérí rẹ ṣẹ, mú ìlérí rẹ ṣẹ, mú ìlérí rẹ ṣẹ. Ṣùgbọ́n ṣàwa ń sojúṣe tiwa. Àwọn ọmọ Ísírẹ́lì nínú ẹsẹ̀ 9 yìí, wọ́n ní ohun gbogbo tí Olúwa wí làwa ó ṣe. Èyí tí ń kọ́ èmi àti yín lónìí wípé kákàn máa béèrè fún ìmúṣẹ ìlérí Ọlọ́run, ṣùgbọ́n ká máa ṣe ojúṣe tiwa. Ìlérí Ọlọ́run ó sì máa ṣẹ. Ọlọ́run kì í ṣèlérí kó má mú ìlérí rẹ̀ ṣẹ. Ṣùgbọ́n wa ojúṣe tó yẹ ká ṣe, ẹ jẹ́ á ṣe kí ni o? Ẹ jẹ́ á ṣe. Eléyìí yóò mú kí ìlérí Ọlọ́run
kó tètè ṣẹ nínú ayé wa. Níbi tí abala àkọ́kọ́ èkejì ẹ̀kọ́ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn, tó sì sún wa síwájú sábala tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí lọ́sẹ̀ yìí, èyí tí a pè àpèlé rẹ̀ ní ìmúrasílẹ̀ ṣáájú àbẹ̀wò Ọlọ́run. Ìmúrasílẹ̀ ṣáájú àbẹ̀wò Ọlọ́run, eléyìí tó ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ ìkẹsàn-án sí ìkẹrìnlá ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ mu. Ẹ́kísódù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹsàn-án sí ìkẹrìnlá, Exodus 19:9-14. Ẹ́kísódù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹsàn-án sí ìkẹrìnlá, ó ní abala ẹ̀kọ́ wa tó gbẹ̀yìn yìí, abala kẹta, èyí tá a pè ní ìmúrasílẹ̀ ṣáájú àbẹ̀wò Ọlọ́run. Ní abala kẹta yìí, òun la ti rí bínú Ọlọ́run ṣe dùn nígbà tí Mósè jíṣẹ́ fún un ní abala tó gbẹ̀yìn abala kejì pé àwọn èèyàn yìí ti ní ohun gbogbo tẹ́ bá pa láṣẹ làwọn ó ṣe o. Inú Ọlọ́run dùn sí ìdáhùn wọn sí ojúṣe tọ́lọ́run ń béèrè lọ́wọ́ wọn. Nítorí ìdí èyí, Ọlọ́run wá ní tó bá rí bẹ́ẹ̀, a jẹ́ pé mi gangan ń bọ̀ wá bẹ̀ àwọn èèyàn yẹn wò. Tí ẹ bá ṣe tán láti ṣe gbogbo ohun tí mo fẹ́ ṣe, èmi náà ń bọ̀ wá bẹ̀ wọ́n wò. Ìdí nìyẹn nínú ẹsẹ̀ ìkẹsàn-án abala àkọ́kọ́ rẹ̀ tí ìwé mímọ́ ní Olúwa sì wí fún Mósè pé, wò ó, èmi tọ̀ ọ́ wá nínú àwọ̀ sánmọ̀ ṣúṣú. Olúwa ní mò ń bọ̀ wá láti wá bẹ̀ àwọn èèyàn yìí wò. Ṣùgbọ́n irú ìmúrasílẹ̀ wo làwọn èèyàn yìí ní láti ṣe ní ìpalẹ̀mọ́ fún ìbẹ̀wò Olúwa? Ntábala kẹta dúró lé lórí nù. Èé sì ṣe t'Olúwa fi fẹ́ bẹ̀ wọ́n wò? Ntábala kẹta dúró lé lórí nù. Ẹ jẹ́ ká kọ́ dáhùn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Èé ṣe t'Olúwa fi fẹ́ bẹ̀ wọ́n wò? Abala kejì ẹsẹ̀ ìkẹsàn-án fún wa ní ìdáhùn béèrè mu. Olúwa fẹ́ bẹ̀ wọ́n wò láti fi ẹsẹ̀ ìṣàkóso, ẹsẹ̀ ìdarí Mósè láti fi múlẹ̀. Káwọn ọmọ Ísírẹ́lì lè mọ̀ wípé gbogbo iṣẹ́ tí Mósè ń bá ń jẹ́ fún wọn, Ọlọ́run ló rán, kìí ṣe pé ń jíṣẹ́ ara rẹ̀, kìí sì ṣèké wòlíì. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọ wo abala kejì ẹsẹ̀ ìkẹsàn-án. Ìwé mímọ́ ní Olúwa ní mò ń bọ̀ kí àwọn èèyàn náà kí ó lè máa gbọ́ nígbà tí mò ń bá ọ sọ̀rọ̀, kí wọn kí ó sì lè máa gbà ọ́ gbọ́ pẹ̀lú láéláé. Ìdí àbẹ̀wò Ọlọ́run nù. Kí àwọn èèyàn lè gbọ́ ńgbà tọ́lọ́run bá ń bá Mósè sọ̀rọ̀, kí àwọn èèyàn yẹn lè nígbàgbọ́ nú ohun gbogbo tí Mósè bá ń jíṣẹ́ rẹ̀ fún wọn pé lóòótọ́ lóòótọ́ Ọlọ́run ní ṣe kí ni o, ní ń bá a sọ̀rọ̀. Ṣùgbọ́n kí àwọn èèyàn yìí wá tó lè, kí wọ́n tó lè bá Ọlọ́run pàdé, kí Ọlọ́run tó dé, Ọlọ́run sọ fún Mósè wípé kó palẹ̀ àwọn èèyàn yìí mọ́ fún àbẹ̀wò òun. Ọlọ́run sì sọ àwọn nǹkan wọ̀nyí. Ìkíní, Ọlọ́run ní kí Mósè ṣèpalẹ̀ mọ́ àwọn èèyàn yìí dáadáa kó ń tó dé. Ẹ bá wo ẹsẹ̀ ìkẹwàá àti ìkọkànlá ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ òun. Ẹ́kísódù orí kọkàndínlógún ẹsẹ̀ ìkẹwàá àti ìkọkànlá, ìwé mímọ́ ní Olúwa sì wí fún Mósè pé, tọ̀ àwọn èèyàn yìí lọ, kó o sì yà wọ́n sí mímọ́ lónìí àti lọ́la. Ìyún ni pé fún odidi ọjọ́ méjì palẹ̀ wọn mọ́ de bíbọ̀ mi. Kí wọn kí ó fọ aṣọ wọn, ẹsẹ̀ ìkọkànlá, kí wọn kí ó sì múra dé ijọ́ kẹta. Nítorí ní ọjọ́ kẹta Olúwa yóò sọ̀kalẹ̀ sórí òkè Sínáì ní ojú àwọn ènìyàn gbogbo. Òǹkà àkọ́kọ́ tọ́lọ́run tí Mósè lè ṣe kọ́ lọ sínú kó palẹ̀ àwọn èèyàn mọ́ fún odidi ọjọ́ méjì ṣáájú àbẹ̀wò Olúwa. Ìpalẹ̀mọ́ òde ara tá a sì ń rí wípé kí wọ́n fọ aṣọ wọn, ó ń sàmì ìpalẹ̀mọ́ tinú náà. Kìí ṣe lára nìkan wọn ó ti palẹ̀mọ́, wọn ó palẹ̀mọ́ náà lára pẹ̀lú, wọn ó palẹ̀mọ́ lọ́kàn. Torí náà nígbà tá ń kà nínú ìwé mímọ́ pé kí wọn kí ó fọ aṣọ wọn,
kì í ṣaṣọ tara yìí nìkan là ń sọ̀rọ̀ nípa rẹ̀, aṣọ ọnú náà kí wọ́n fọkàn wọn náà pẹ̀lú ní ìpalẹ̀mọ́ dídé Olúwa tí ń bọ̀ wá bẹ̀ wọ́n wò. Eléyìí ló mú onísáàmù sọ nínú sáàmù rẹ̀ kẹẹ̀ẹ́dógún, sáàmù kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ márààrún tó wà ńbẹ̀ wípé Olúwa, ta ni yóò máa ṣàtìpónú àgọ́ rẹ̀? Ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ̀? Ẹni tí ń rìn déédéé, tí ń ṣiṣẹ́ òdodo, tí ń sọ òtítọ́ inú rẹ̀, ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn, tí kò sì ṣe ibi sí ẹnìkejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹnìkejì rẹ̀. Ní ojú ẹni téèyàn kéèyàn di gígàn, ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù Olúwa. Ẹni tí ó búra sí ibi ara rẹ̀ tí kò sì yí padà, ẹni tí kò fi owó rẹ̀ gba èlé, tí kò sì gba owó ẹ̀bẹ̀ sáláìṣẹ̀. Ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láéláé. Olúwa sọ fún Mósè, palẹ̀ àwọn èèyàn yìí mọ́ tọkàntara fún àbẹ̀wò Olúwa. Ohun kan kejì tí Olúwa sọ fún Mósè kó ṣe ṣáájú àbẹ̀wò Olúwa nínú abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí, òun ni pé kó kó àwọn èèyàn náà ní ìjánu, ìrìnkèrindò àwọn èèyàn náà létí òkè Sínáì. Ọlọ́run ní kó kó ìjánu rẹ̀. Ìrìnkèrindò àwọn ènìyàn náà lórí òkè Sínáì, Ọlọ́run ní kó fi ìjánu sí i. Nínú ẹsẹ̀ 12 ìwé mímọ́ ní kí ìwọ kí ó sì ṣagbára fún àwọn èèyàn yìí ká. Ìyẹn ni pé kí ìwọ kó kó ìjánu ìrìnkèrindò àwọn èèyàn yíká òkè náà. Ó wá tẹ̀síwájú, ó ní ẹ máa kíyèsára yín, kí ẹ má ṣe gun orí òkè yìí lọ, kí ẹ má sì ṣe fọwọ́ ba etí rẹ̀. Ẹnikẹ́ni tó bá fọwọ́ kan òkè náà, pípa lápá ní tòótọ́. Ìjìyà ikú òun ló wà fún ẹnikẹ́ni tí ó bá ré ìjánu yìí kọjá. Wọn ò gbọ́dọ̀ fọwọ́ kan irú ẹni bẹ́ẹ̀, torí pé irú ẹni bẹ́ẹ̀ ó ti di aláìmọ́. Ohun tí ẹ gbọ́dọ̀ ṣe ni pé wọ́n sọrú ẹni bẹ́ẹ̀ lókúta pa, tàbí kí wọ́n ta ọfà mọ́. Eléyìí lẹsẹ̀ 13 fìdí rẹ̀ múlẹ̀. Ọwọ́kọ́wọ́ kò gbọ́dọ̀ kàn ẹni tó bá ré ìlànà yìí kọjá. Ọwọ́kọ́wọ́ ò gbọ́dọ̀ kàn bí kò ṣe ká sọ ọ́ lókúta pa, tàbí ká gún pa. Ìyẹn ò ní pé ká ta ọfà ká fi pa. Ìbáà ṣẹranko, ìbáà ṣèyàn, kì yóò là. Nígbà tí ìpè bá dún ni kí àwọn èèyàn gun òkè wá. Ọlọ́run ní kí Mósè ṣe ìjánu ìrìnkèrindò àwọn èèyàn lórí òkè yìí fún àbẹ̀wò Olúwa. Ǹjẹ́ Mósè wá ṣe gbogbo ohun tó Olúwa ní ó ṣe àbí ò ṣe? Tẹ́ bá wo ẹsẹ̀ tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí, ẹsẹ̀ 14, ìwé mímọ́ ní Mósè sì sọ̀kalẹ̀ láti orí òkè náà wá sọ́dọ̀ àwọn èèyàn, ó sì ya àwọn ènìyàn sí mímọ́. Ó yà wọ́n sọ́tọ̀ fún Olúwa, wọ́n sì fọ aṣọ wọn. Ó yà wọ́n sọ́tọ̀ fún Olúwa, ó palẹ̀ ọkàn àtara wọn mọ́ fún bíbọ̀ Olúwa, fún bíbá Olúwa pàdé. Kìí kàn ṣe pé kí wọ́n kàn wá síwájú Olúwa bó ṣe wù wọ́n. Bíbá Olúwa pàdé fún ìsìn, fún àdúrà, fún ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó pè fún ìyára ẹni sí mímọ́. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n yára wọn sí mímọ́ láti pàdé Olúwa. Wọn ò lọ láláì yẹ. Nígbà gbogbo tó bá ń lọ jọ́sìn fún Olúwa, nígbà gbogbo tó bá ń lọ sílé àdúrà, nígbà gbogbo tó bá ń lọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yára àtọkàn rẹ sí mímọ́ láti pàdé Olúwa. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọlé, mo fẹ́ ṣàtẹnumọ́ kókó bíi 2-3 fún ìgbé ayé ọmọlẹ́yìn Kristi ojoojúmọ́ láti inú ẹ̀kọ́ yìí. Kókó àkọ́kọ́ tí mo fẹ́ tẹnumọ́ òun ni wípé Ọlọ́run Olódùmarè, Olúwa gbogbo ayé, ó lè yí ìtàn ayé rẹ padà. Bàbá màmá tí ń gbọ́ mi, ẹ̀gbọ́n àti àbúrò tí ń gbọ́ mi, n ò mọ̀ tẹ́ ńlá kọjá o,
mi ò mọ ìlàkọjá yín, ṣùgbọ́n mo mú un dá yín lójú wípé Ọlọ́run lè yí ìtàn ayé yín padà. Mi ò mọ bí ìkorò yẹn ti tó, mi ì mọ bí ìbànújẹ́ yín ti tó, mi ì mọ bí ìrẹ̀wẹ̀sì ọkàn yẹn ti tó fún yín. Ọlọ́run lè yí ìtàn ayé yín padà. Nínú ẹ̀kọ́ yìí, àní àwọn sáǹsá ẹrú Íjíbítì, àwọn sáǹsá ẹrú lásánlàsàn, Ọlọ́run sọ wọ́n di ìjọba àlùfáà. Ọlọ́run sọ wọ́n dorílẹ̀-èdè mímọ́. Tó bá ṣe é fáwọn ọmọ Ísírẹ́lì, ó lè ṣe é fẹ́yìn náà. Ọlọ́run lè yí ìtàn ayé yín padà. Kò sí ẹnikẹ́ni tọ́lọ́run ò lè yí ìtàn ayé rẹ̀ padà tó bá tọ̀ Olúwa lọ. Ohun kan kejì tó jẹ́ ẹ̀kọ́ fún ìgbé ayé ojoojúmọ́ nínú ẹ̀kọ́ wa yìí, òun ni pé má ṣe gbàgbé àwọn iṣẹ́ Ọlọ́run ṣáájú nínú ayé rẹ. Má ṣe gbàgbé àwọn iṣẹ́ Ọlọ́run ìṣáájú lẹ́nu iṣẹ́ rẹ, nínú ìdílé rẹ, láwùjọ tó wà. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní oore pẹ́ a sì èrè gbàgbé, má já sí èrè. Àwọn iṣẹ́ rere Ọlọ́run nú ayé rẹ látẹ̀yìnwá, má gbàgbé wọn. Nígbà tí Ọlọ́run tí Mósè kó àwọn ọmọ Ísírẹ́lì dé ilẹ̀ ìlérí, àmì tó kó wọn dé òkè Sínáì, nǹkan àkọ́kọ́ tí Ọlọ́run kọ́kọ́ sọ fún Mósè ni pé kó sọ fáwọn èèyàn yẹn kí wọ́n rántí bí òun ṣe mú wọn jáde ní apá ìyẹ́ idì, ìyẹn ní ìyára kánkán, àti nínú agbára òun tó sì gbà wọ́n lọ́wọ́ àwọn alágbára tó jù wọ́n lọ. Kí ni tọ́lọ́run ti ṣe fún ọ látẹ̀yìnwá? Má gbàgbé wọn. Abalájọ tó lórí kan náà ìwé orin wa fi ní ìṣẹ́gun kan yóò fipá mìíràn fún ọ. Nígbà tó o bá gbàgbé tó ń rántí àwọn Olúwa ṣe báyìí nígbà báyìí, ìmọ̀ ranni lọ́wọ́ láti ru ìgbàgbọ́ ẹni sókè, láti la àwọn ìpèníjà yòówù mìíràn tí ìbá tún koni nínú ìrìn àjò ayé láti là á kọjá. Tó bá ṣe èyí lánàá, ó sì lè ṣe jù bẹ́ẹ̀ lọ lónìí. Má ṣe gbàgbé àwọn iṣẹ́ Ọlọ́run ìṣáájú nínú ayé rẹ, nínú ìdílé rẹ, nínú àwùjọ rẹ. Lọ́nà kẹta, gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu pátápátá. Ẹ̀kọ́ yìí ó ń kọ́ èmi àti yín wípé ká gbọ́ràn pátápátá. Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì, bí ẹ̀yin ò bá gbọ́ràn ní tòótọ́. Àwọn ọmọ Ísírẹ́lì sì ní ohun gbogbo t'Olúwa pa láṣẹ làwa ó ṣe. Ọlọ́run kì í gba àbọ̀ ìgbọ́ràn, kò gbà á lọ́wọ́ Sọ́ọ̀lù, kò sì lè gbà á lọ́wọ́ ẹnikẹ́ni. Bí Sọ́ọ̀lù ò bá bọ́ nínú ìdájọ́ Ọlọ́run nítorí àbọ̀ ìgbọ́ràn, kò sí ẹnikẹ́ni tó lè fún Ọlọ́run láàbọ̀ ìgbọ́ràn tí ó bọ́ nínú ìdájọ́ rẹ̀. Torí náà, bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi nínú afẹ́fẹ́, ibi yòówù tẹ́ ti ń gbọ́ mi, ẹ gbọ́ràn pátápátá, ẹ má gbọ́ràn láàbọ̀. Lọ́nà kẹrin nínú ẹ̀kọ́ yìí kọ́ wa wípé ká máa dáàbò bò, ká máa ṣètọ́jú májẹ̀mú ìfẹ́ Ọlọ́run pẹ̀lú wa. Nípasẹ̀ ìfẹ́ Ọlọ́run, ìlérí tọ́lọ́run ṣe fún Abraham ó ti mú ṣẹ. Nípasẹ̀ rẹ̀ láti bùkún gbogbo ìgbé ayé, gbogbo ilẹ̀ ayé, gbogbo ènìyàn ayé. Ọlọ́run ti mú ìlérí yẹn ṣẹ. Nípasẹ̀ ìlérí òun lọ́lọ́run fi ya àwọn ọmọ Ísírẹ́lì sọ́tọ̀ fára rẹ̀. Nípasẹ̀ ìlérí òun náà ni Jésù Kristi ṣe wá sáyé láti inú ìran yẹn. Abalájọ tí ìwé Jòhánù orí 3:16 ní torí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ má bàa ṣègbé, ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ Ọlọ́run ńlá yìí ló mú rán Jésù wá sínú ayé láti kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Májẹ̀mú ìfẹ́ Ọlọ́run yìí pamọ́. Májẹ̀mú ìfẹ́ Ọlọ́run yìí ṣètọ́jú rẹ̀. Májẹ̀mú ìfẹ́ Ọlọ́run yìí fi lé àwọn ọmọ rẹ lọ́wọ́, fi lé àwọn ẹlòmíràn lọ́wọ́ káwọn náà gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà wọn. Lọ́nà karùn-ún, ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé ká mọ ipò wa nínú Olúwa. Téèyàn ò bá mọ ipò rẹ̀ yóò ṣìṣe. Mọ ipò rẹ nínú Olúwa kó o sì fẹ́rẹ̀ sípò ọ̀wọ̀.
mọ ipò rẹ nínú Olúwa kó o sì fi ara rẹ sípò ọ̀wọ̀. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ní a kì í rọ́mọ ọba kámọ̀ rí àmì dàńsákì lára rẹ̀. Ìwé mímọ́ pè wá ní ìṣúra iyebíye. Bàbá àti màmá tí ń gbọ́ mi, ẹ̀gbọ́n àtàbúrò, ìṣúra iyebíye lẹ jẹ́ lọ́dọ̀ Olúwa. Ẹ má sọ̀rọ̀ ayín di yẹpẹrẹ, ẹ má sọ̀rọ̀ ayín di pọ̀ńtọ̀, ẹ má kara ayín lábùkù, ẹ má tara ayín lọ́pọ̀, ẹ má sọ̀rọ̀ ayín dà láìmọ́. Olú àlùfáà lẹ jẹ́ lọ́dọ̀ Olúwa. Ẹ má sọ̀rọ̀ ayín di yẹpẹrẹ, ẹ mọ ipò yín nínú Olúwa. Ọlọ́run sọ fáwọn ọmọ Ísírẹ́lì nínú ẹ̀kọ́ yìí pé nígbà tẹ́yin bá gbọ́ràn tẹ́ sì pa májẹ̀mí mọ́, ẹ jẹ́ ìṣúra iyebíye fún mi. Ọlọ́run sì sọ nǹkan náà fáwa náà lónìí látẹnu Pétérù, àpọ́stélì Pétérù, nínú ìwé Pétérù kínní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án. Pétérù kínní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án, ó sọpọ̀ wa fún wa. Kí ni ipò náà? Ìwé mímọ́ ní ṣùgbọ́n ẹ̀yin nìran tá a yàn, ipò wa nìyẹn. Olú àlùfáà, ipò wa nìyẹn. Orílẹ̀-èdè mímọ́, ipò wa nìyẹn. Ènìyàn ọ̀tọ̀, ipò wa nìyẹn. Kí ẹ̀yin ó lè fi ọlá ńlá ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn. Mọ ipò rẹ nínú Olúwa kí o sì fira rẹ sípò ọ̀wọ̀. Ẹni mímọ́ ni ọ́, má sọ̀rọ̀ rẹ dà láìmọ́. Ní ọ̀nà kẹfà, ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé ká má máa lọ wájú Olúwa bó ti wà láì palẹ̀mọ́, láìmọ́. Má lọ síwájú Olúwa láì palẹ̀mọ́, láìmọ́. Odidi ọjọ́ méjì lọ́lọ́run fi sọ fún Mósè pé kó palẹ̀ àwọn ènìyàn Ísírẹ́lì mọ́ tọkàntara láti pàdé Olúwa. Ya ara rẹ sí mímọ́ nígbà gbogbo. Pa ara àti ọkàn rẹ mọ́ nígbà gbogbo láti bá Olúwa pàdé. Jẹ́ mímọ́ nínú, jẹ́ mímọ́ lóde. Bọ́ ọ bá ti ń fọ òde ara, fọnú náà. Gbé ìgbé ayé mímọ́, torí mímọ́ òní Ọlọ́run wa. Ohun àìmọ́ kan kò sì lè dọ́dọ̀ rẹ̀. Ní ìparí ẹ̀kọ́ wa lọ́sẹ̀ yìí, ẹ̀kọ́ yìí ń pè mí àti ẹ̀yin wípé ká ṣe ìfẹ́ Ọlọ́run. Ká ṣe ìfẹ́ Ọlọ́run. Àwọn ọmọ Ísírẹ́lì gbà láti ṣe ojúṣe tọ́lọ́run ni wọ́n ó ṣe. Wọ́n ní ohun gbogbo t'Olúwa wí làwọn ó ṣe. Ohun gbogbo t'Olúwa béèrè làwọn ó ṣe. Ohun gbogbo t'Olúwa béèrè látẹnu Mósè, láti pàṣẹ Mósè, wọ́n ní làwọn ó ṣe. Ẹ̀kọ́ yìí ń kọ́ èmi àti yín náà wípé ká máa wádìí ìfẹ́ Ọlọ́run lójoojúmọ́. Ká sì máa ṣe wọ́n. Ká máa wádìí kí ni ìfẹ́ Ọlọ́run nínú ohun gbogbo tó lè dé nínú ìrìn àjò ayé. Kí ni ìfẹ́ Ọlọ́run nínú ohun tí ń ṣẹlẹ̀ yìí? Ká wádìí ìfẹ́ Ọlọ́run ká sì ṣe. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ẹ ṣé púpọ̀ o tẹ́ ń gbọ́ wa lọ́sọ̀ọ̀sẹ̀. Tí ẹ̀kọ́ yìí bá ti bùkún fún yín, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn nínú ẹ̀rọ ayélujára yín, nínú ìjọ yín àti ní àwùjọ tí ẹ wà àti káàkiri gbogbo àgbáyé. Tí ẹ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí orí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí nọ́mbà WhatsApp yìí: àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 ẹ̀ta 2 ẹ̀sán 2 àti 2. Àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 ẹ̀ta 2 ẹ̀sán 2 àti 2. Tí ẹ bá fẹ́ ká máa fẹ́ fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sórí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ jọ̀wọ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí òǹkà WhatsApp yìí +234 81 11 32 99 55 +234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé, ẹ jẹ́ ká tètè dé abẹ́ ẹ̀kọ́lé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ní ọjọ́ Olúwa tí ń bọ̀, ọjọ́ 2 oṣù kẹta
kí a sì jọ kẹ́kọ̀ọ́ yìí papọ̀. Àdúrà mi ni pé ńgbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ìjọ wa kọ̀ọ̀kan, Olúwa ó tún ṣí wa ń yèjò báyìí lọ, yóò sì ràn wá lọ́wọ́ láti má jẹ́ akẹ́kọ̀ọ́ àbí olùkọ́ ọ̀rọ̀ náà nìkan, bí kò ṣe olùṣe ọ̀rọ̀ náà. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé. Ire o, ire kàǹkà, ó dàbọ̀.